tó ẹ̀yin ọmọ Yorùbá gbangba ti dẹkùn báyìí kedere ó ti bẹ̀ẹ́ wò torí pé àwọn àgbà náà bọ̀ wọ́n ní wèrè sún ìgbà tí wèrè bá tẹ̀ sún kèrèkèrè tó bá kàn gírí wọ́n ní yóò yíjú sí ọlọ́gbọ́n èèyàn bá a bá sì lé ejò títí nígbà tí ìrìn àjò bá pin a máa yíjú sẹ́ni tí ń lé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti yíjú padà báyìí wọ́n ti wá ṣe nǹkan tí a fẹ́ kí la fẹ́ gan-an pa ẹ farabalẹ̀ wọ́n gbé yín débẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà kí làwa ọmọ Yorùbá gan fẹ́ látọ̀dọ̀ àwọn bàbá wa látọ̀dọ̀ àwọn bíi bàbá wa àwọn bíi ọba àwọn òjòyè àwọn alágbára nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ni mo gbé wá fún yín lónìí. Àkọ́kọ́ náà bá a ṣe ń kíra wa kú oríire àwọn ọmọ wa tí wọ́n kó lọ sínú igbó fún bí odidi oṣù méjì tọ́ba òkè ti mú padà bọ̀ wálé eléyìí ló wá mú kí àwọn bàbá yìí ó bínú tán pátápátá kí wọ́n ó fárígá pétò ó tiẹ̀ wá dáa báyìí ibi tẹ́ ẹ gbé wa gbà yìí àwa ò ní gbà o bẹ́ẹ̀ bá lẹ̀ nífẹ̀ẹ́ àwa ní ò ní gbà ìgbésẹ̀ tá a máa gbé rèé ta ni yóò ṣáájú ogun láàrin Gani Adams Ige àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láàrin àwọn méjèèjì ẹ bá ń farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí àwọn kábíyèsí fẹnu kò ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ ẹnìkan ní jagunjagun tó joyè jagunjagun ẹnìkan ò sì joyè ǹjẹ́ ta la máa mú sẹ́ni tá a dé ládé ogun tá a kó gbogbo ìwé àṣẹ ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ là á lò àbí ẹni tí ò gbàṣẹ kankan lọ́dọ̀ ẹnì kankan tó jẹ́ pé àánú Ọlọ́run ló fi ń ṣe tó ìyẹn kùn sọ́wọ́ àwọn bàbá gbogbo ẹ̀ ni wọ́n yànnà náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ìkànnì Pavilion TV gbogbo ohun tó jẹ ọ̀nà Yorùbá lógún iná ẹ̀ lọ́jà wá lógún bẹ́ẹ̀ ni òmìnira yín iná ẹ̀ ti wà ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ yẹ́ ń gbé yín lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n ń sọ àti báwo bí wọ́n ṣe yànnà náà ọ̀rọ̀ yìí eléyìí ni ó mú kẹ́ ẹ mọ̀ wípé nínú ìran tá a wà yìí àwọn tó ń pè ní bọ́ndíìtì àwọn Fúlàní ajínigbé ajínipa wọn ò níbi tí wọ́n fẹ́ dúró mọ́ nílẹ̀ Yorùbá ẹ wo bí ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ já lọ tààrà sí ọ̀dọ̀ bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí ọba Adéyẹmí Olúwafẹ́mi ẹ wo mi ò ní lè dúró mọ́ ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé kẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ béèrè tàbí ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ bá wọn sọ ẹ ń ṣó ń bẹ̀ òun rèé. TV Pavilion ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ọmọ Yorùbá ẹ ṣé tẹ́ ń wò wá. advice mi wá rèé fún gbogbo lọ́balọ́ba local government chairman governors ẹni tó ní fọ̀n lẹ́ẹ̀kanná nílẹ̀ Yorùbá they should start something. like now vigilante wà ní local government ẹ gbé gbogbo àwọn vigilante group yìí kò sí ọmọ nínú gbọmọsí ṣebí tọmọ bá wà nínú gbó olèrú ń bà yí pé kàn má pa àwọn ọmọ mọ́ bẹ̀ kò sọ ọmọ nínú gbó sí Ọ̀yọ́ state ẹ kó gbogbo vigilante yín ẹ kó wọn bọ́ síta ẹ dà wọ́n sínú igbó yẹn Ọ̀ṣun ẹ dà wọ́n sínú igbó Kogi ẹ dà wọ́n sínú igbó Kwara ẹ dà wọ́n sínú igbó mo gbọ́ pé gbòyìn gan wọn ló leak mọ́ Katsina state mọ́ ọwọ́ Benin Republic ọwọ́ Niger ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn ní àgùn wọn kí wọn dá vigilante àtàwọn agbófinró kí wọn dà sínú igbó ní agbègbè wọn kí wọn wá máa flush igbó yẹn lọ gbogbo ẹ tẹ́ bá rí nínú igbó kì í ṣe yẹn rè wọn ní ìyàkùmọ̀ kan kì í rìn di ọ̀sán ẹni abíire kì í rìn ìrú ẹni bá ń gbénu forest kì í ṣe yẹn rè tẹ́ bá lè rí ìyọnu forest ẹ ti mọ̀ pé it's not a human being so finish them flush them out ẹ̀rí pa máa free inú forest gbogbo wọn wà gbogbo ibi tó ti jí wọn gbé ní Ìbàdàn kìnìkan expressway ní kìnìkan ibi inú forest oko rọ́bà àbí kí lórúkọ ẹ̀ igbó tí wọ́n gbé lọ́rẹ̀ẹ́rẹ́ gbà yẹn. Why don't you cover it from here and here and here and flush these people out? Kò sẹ́ni bọ̀dì tó kidnap sínú gbó mọ́ tálẹ́rù ń bà wá pé kí wọ́n má pa wọ́n. I think this is the time to ẹ pé ìjọba ready láti see anything. They should do at least drones mo mọ̀ pé drone wà tó lè ṣiṣẹ́. Fighter helicopter wà ń bẹ̀. Bomb the whole forest finish everybody there. Wọ́n sá lọ o. Mo wá Yorùbá ní ká ro this time. A dúpẹ́ pé wọ́n ti release àwọn ọmọ yẹn. Wọ́n ti release wọn. Gbogbo ìtókù wọ́n ṣe comedy ni content creator ni wọ́n ṣe kíní kan wọ́n lọ ní gbọ́ àríyàn
olóyè Sunday Adéyẹmọ Ìgbòho okay. Ìgbòho sà ó kan sára sí ọ sàdákàtà níbi tó bá ti ń wò mí báyìí gbogbo ẹni bá ń wò mí tó wò Ọlọ́run á jẹ́ kó máa lọ wájú kó máa lọ wájú kó máa lọ wájú sí ni. àṣẹ. èmi sọ kíní kan lọ́jọ́ tó tán ló fún àwọn kan ní 2 hours ultimatum. àìdá ìtakùn sọ ìdí àpò. ẹ jẹ́ kí àwọn míì náà káwọn náà ṣe. káwọn náà fún wọn ní 2 weeks ultimatum. ẹ̀yin lọ́ba nílẹ̀ Yorùbá ẹ fún àwọn Gàmbàrí àwọn ẹ̀gbọ́n onígàbà àwọn bòròró tó aládùúgbò yín àwọn Fúlàní tẹjọ́ ń gbé ẹ pè wọ́n sí mítì. ẹ wo ọba Ìwó ó mú sẹmẹ́nìtì èyí tó ṣe last I was so impressed tó pe mítì gbogbo àwọn Fúlàní ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ja ogun yìí o bó ń bá gbọ́ pé kankan ṣẹlẹ̀ ládùúgbò wàhálà máa ṣẹlẹ̀ o. These are the things. ọgbọ́n tó ó lọ ọgbọ́n yẹn. ó lu ọgbọ́n yẹn káti ẹ̀ nípò tí í ṣe dáadáa tẹ́lẹ̀ ẹrù tiẹ̀ tẹ́lẹ̀ àgbàgbà tiẹ̀ pé tọ̀ bọ́lá ṣe kọ tiẹ̀ nìyẹn oríṣiríṣi ọmọ lèèyàn bí bí tí wọ́n ṣe rí nìyẹn. I'm not here to regard anybody or disrespect anybody but nígbà Sunday Igboho sọ pé mo fún yín ní 2 hours. ó yẹ kí ẹlòmíì tí ẹlòmíì náà bá dé pé mo fún yín ní 2 weeks tí n bá gbọ́ ìjínigbé ládùúgbò mi ẹ̀ ń lọ tí kí lórúkọ ẹ̀ local government chairman sọ pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Fúlàní àti kiri kan ládùúgbò mi báyìí ni ó ṣẹlẹ̀ tí n bá gbọ́ pé wọ́n jiyàn gbé mọ́ ẹ̀rù ó bà wọ́n bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí Sunday Igboho sọ the next one tó máa jáde ó condemn Sunday Igboho another person jáde Yorùbá ó condemn Sunday Igboho òun ló fún àwọn ọmọ Fúlàní rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ bí ìrẹ́pẹ́ nínú igbó ló fún wọn ní ẹnu láti máa sọ pé bí a bá rí Sunday Igboho pípa la máa pa. kàn try ẹ. ó ní wọ́n fi lè tẹ́tì ẹ̀ náà nígbà tó bá sọ pé ọmọ ìyá ò ní lárí aláta náà ní kàsí kankan. bẹ́ẹ̀ni. a ní ìṣòro kan lórílẹ̀‐èdè yìí. kí ni ìṣòro. òṣèlú. ok. ẹ̀yà. ẹ̀sìn. òṣèlú ló ti wá bá ti wá jẹ́ pátápátá báyìí. ok. everything tó bá ti ṣẹlẹ̀ la fẹ́ politicize. gbogbo tó bá ti ṣẹlẹ̀ la fẹ́ sọ̀dọ̀rọ̀ òṣèlú. ṣé àwọn mo ti ẹ̀ka tẹnìkan tó ní wọ́n san ransom ni èmi gan wà náà tó ń pariwo látọjọ́ pé kí wọ́n san ransom tí ransom bá jẹ́ bó bá jẹ́ ní òjò káwọn ọmọ kúrò náà. inú òyìnbó tá à ń kọ́pì wọn gan wọn a máa swap ẹlẹ́wọ̀n. ok. wọ́n máa swap ẹlẹ́wọ̀n nígbà tó bá rí pé àwọn èèyàn àwọn tó wà important wà ní other side kí ni condition tẹ́ fi fa àwọn èèyàn wálẹ̀ wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n wa tó wà lọ́dọ̀ yín ẹ fi wọ́n lẹ̀ so tó bá wù kí wọ́n ṣe láti rí àwọn ọmọ yìí gbà good wọ́n ti rí wọn gbà bẹ́ẹ̀ tí gbogbo ọ̀rọ̀ wà òṣèlú ni mo ka ti lady kan ní online mo wo fídíò ẹ̀ mo ní tó bá tún gbèrò eléyìí wọ́n ní Tinubu tún clamp down already mi nígbà tó sọ pé Tinubu gangan ló kidnap wọn. àbí ẹ̀rọ rọ̀ báyìí. ló kidnap wọn ló gbé wọn pamọ́ síbì kan nítorí òṣèlú fẹ́ fi gbàrà wọn ni pé now nígbà tó ti di pé ó ti rí pé kinní yẹn ti di bákanbákan ló fi rìlíṣẹ̀ káyé lè pàtẹ́wọ́ fún ẹ jọ ṣé ọ̀gá sójà tí wọ́n pa ń bẹ̀. Tinubu náà orúkọ pa. ọ̀nà ṣé ọ̀gá sójà tó pa sẹ́nu yàrá ẹ̀ náà ti pa ni. ṣé kìí ṣe inú aginjù ni wọ́n ti pa ni. tíṣà tán dúnbú lọ́jọ́ kejì. tíṣà tán dúnbú lọ́jọ́ yẹn ṣé wọ́n lè fi kinní yẹn ṣe plan work kí wọ́n dúnbú èèyàn. the only thing tí mo fẹ́ káwọn èèyàn máa ro àṣewó má bèrè pé trauma táwọn ọmọ yẹn wà gan torí kan dúnbú èèyàn lójú èèyàn it's not an easy thing. pẹ̀lú èjì àwọn ọmọ yẹn kan ní kan máa dúnbú èèyàn bí ẹran èmi tí mo tẹ́ ń wò yìí mi ò lè dẹ́ ẹran pa mi ò lè dádìyẹ pa tó bá fẹ́ gba abẹ́rẹ́ sínú fẹ́ mi ò lè dúró kí n máa wò ká máa sọ pé kí n dúró ká máa wò pọ́n dúnbú èèyàn so many things Nigerians gbogbo nǹkan tiwa la máa sọ dòrò òṣèlú and when you politicize things it damage and spoil many things kudos lè ka fún ìjọba tó wọ́n láwọn ọmọ yìí gbà àwọn military strategies bí wọ́n ṣe rí wọn gbà and it's the best wọ́n lè lò lóòótọ́ wọ́n ní pé nínú àwọn tí wọ́n mú tẹ́lẹ̀ àṣàrí kí wọ́n ti mú àwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ni wọ́n wá dí ìdílé wọn àwọn tẹ́jọ́ ṣiṣẹ́ yìí níbo lẹ bí wọn wà wọ́n dẹ̀ lọ kẹ́ bí wọn táwọn bá ti sẹ́ndì fídíò pé àwọn ó pa ọmọ yìí tẹ́ bá lo agídí fún ni àwọn náà pa àwọn tó wà lọ́dọ̀ wa yìí. àbí tí fọ́tà àti ni wọ́n wà ní many people ló ti ń lo gbogbo orú ọgbọ́n oríṣiríṣi láti lè jẹ́ kí nǹkan ó ṣiṣẹ́ ìbá wa jẹ́rú ọgbọ́n tí wọ́n lò ara àwọn ọmọ yìí gbà àrígbà ṣùgbọ́n gbogbo balabulabula táwọn sọ káàkiri. TV Pavilion ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ọmọ Yorùbá ẹ ṣé tẹ̀ ń wò wá. bàbá ẹ kú déédéé àsìkò yìí. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí nílé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fi ẹ̀bùn bẹ́ẹ̀dì ránṣẹ́ sí mi látàná àtẹ̀yìn tẹ́ tún fi ránṣẹ́ náà mo dúpẹ́ àṣẹ púpọ̀ rẹ̀ láyé ẹ̀bùn bẹ́ẹ̀dì tọ́lọ́run tiẹ̀ wá fún mi wá pọ̀ jù nítorí pé bí mo ṣe gbọ́ pé wọ́n tú àwọn ọmọ
oríire yẹn sílẹ̀ a mú ní ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ tó ju ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ lọ òun lè léyìí nítorí pé tí n bá ti wà nínú ilé pẹ̀lú àwọn ọmọ mi tá à ń jẹun màá máa rò pé kí làwọn ọmọ yìí ń jẹ nínú igbó tí wọ́n bàbá yẹn káì tí òjò bá rọ̀ máa ní kí báwo làwọn ọmọ yìí ṣe ń rìn nínú aginjù nínú òjò yìí tóòrùn bá mú jù ọkàn mi á lọ sọ́dọ̀ wọn nítorí pé abiyamọ gidi tó fẹ́ oríire fórílẹ̀-èdè tó sì fẹ́ tó dáa fọ́mọ rẹ̀ tó fọ́jọ́ ọ̀la kò ní rẹ́rìn lórí tó ṣẹlẹ̀ nípa ti oríire àdúpẹ́ pé wọ́n lọ wọ́n bọ̀ His Special Majesty ààrẹ ọba ambassador Dr. Adéyẹmí Olèmí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. Bàbá ẹ káàbọ̀ ẹ ṣeun ẹ̀yin èèyàn nínú ilé mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ bàbá yìí ẹ wò ó sà ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lónìí náà nìyẹn ẹ dákun lórí bí wọ́n ṣe tú àwọn ọmọ yìí lẹ̀ à ń gbọ́ awuyewuye kan táwọn èèyàn sọ pé wọ́n rìlíìsì wọn ni kì í ṣe pé wọ́n rescue wọn ẹ dákun èmi ò gbọ́ ìbò dáadáa ẹ̀yin sì nímọ̀ ìjìnlẹ̀ ẹ dákun kí ni ìtumọ̀ wọ́n tú yẹn lẹ̀ àti wọ́n rescue yẹn. kí ni ìyàtọ̀ nu rescue àti release. iná ẹ̀ ni ó ṣe ní kí n bí wọn ò bá release wọn ò bá dump wọn ò bá páàkì wọn ò bá turowé. a ní ìṣòro kan lórílẹ̀‐èdè yìí kí ni ìṣòro òṣèlú ẹ̀yà ẹ̀sìn òṣèlú ló ti wá bá ti wá jẹ́ pátápátá báyìí. everything tó bá ti ṣẹlẹ̀ la fẹ́ politicize gbogbo tó bá ti ṣẹlẹ̀ la fẹ́ sọ̀dọ̀rọ̀ òṣèlú ṣé àwọn mo ti ẹ̀ka tẹnìkan tó ní wọ́n san ransom ni èmi gan wà náà tó ń pariwo látọjọ́ pé kí wọ́n san ransom tí ransom bá jẹ́ bó bá jẹ́ ní òjò káwọn ọmọ kúrò náà nílùú òyìnbó tá à ń kọ́pì wọn gan wọn a máa swap ẹlẹ́wọ̀n wọn máa swap ẹlẹ́wọ̀n nígbà tó bá rí i pé àwọn èèyàn àwọn tó wà important wà ní other side kí ni condition tẹ́ fi fa àwọn èèyàn wálẹ̀ wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n wa tó wà lọ́dọ̀ yín ẹ fi wọ́n lẹ̀ so tó bá wù kí wọ́n ṣe láti rá àwọn ọmọ yìí gbà good wọ́n ti rí wọn gbà bẹ́ẹ̀ tí gbogbo ọ̀rọ̀ wa òṣèlú ni mo ka ti lady kan ní online mo wo fídíò ẹ̀ mo ní tó bá tún gbèrò eléyìí wọ́n ní Tinubu tún clamp down ọ̀rẹ́dẹ̀ mi nígbà tó sọ pé Tinubu gangan ló kidnap wọn àbí ẹ̀rọ rọ̀ báyìí ló kidnap wọn ló gbé wọn pamọ́ síbì kan nítorí òṣèlú fẹ́ fi gbàrà wọn ni pé now nígbà tó ti di pé ó ti rí pé kinní yẹn ti di bákanbákan ló fi rìlíìsì káyé lè pàtẹ́wọ́ fún ẹ jọ ṣé ọ̀gá sójà tí wọ́n pa ń bẹ̀. Tinubu náà orúkọ pa. ọ̀nà ṣé ọ̀gá sójà tó pa sẹ́nu yàrá ẹ̀ náà ti pa ni. ṣé kìí ṣe inú aginjù ni wọ́n ti pa ni. tíṣà tán dúnbú lọ́jọ́ kejì. tíṣà tán dúnbú lọ́jọ́ yẹn ṣé wọ́n lè fi kinní yẹn ṣe plan work kí wọ́n dúnbú èèyàn. the only thing tí mo fẹ́ káwọn èèyàn máa ro àṣewó má bèrè pé trauma táwọn ọmọ yẹn wà gan torí kán dúnbú èèyàn lójú èèyàn it's not an easy thing. pẹ̀lú èjì àwọn ọmọ yẹn kan ní kán máa dúnbú èèyàn bí ẹran èmi tí mo tẹ́ ń wò yìí mi ò lè dẹ́ ẹran pa mi ò lè dádìyẹ pa tó bá fẹ́ gba abẹ́rẹ́ sínú fẹ́ mi ò lè dúró kí n máa wò ká máa sọ pé kí n dúró ká máa wò kán dúnbú èèyàn so many things Nigerians gbogbo nǹkan tiwa la máa sọ dòrò òṣèlú and when you politicize things it damage and spoil many things kudos ló yẹ ká fún ìjọba tó wọ́n láwọn ọmọ yìí gbà àwọn military strategies bí wọ́n ṣe rí wọn gbà and it's the best wọ́n lè lò lóòótọ́ wọ́n ní pé nínú àwọn tí wọ́n mú tẹ́lẹ̀ àsáàdì kan ti mú àwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ni wọ́n wá dí ìdílé wọn àwọn tẹ́jọ́ ṣiṣẹ́ yìí níbo lẹ bí wọ́n wà wọ́n dẹ̀ lọ kẹ́ bí wọn táwọn bá ti sẹ́ndì fídíò pé àwọn pa ọmọ yìí tẹ́ bá lo agídí fún ni àwọn náà pa àwọn tó wà lọ́dọ̀ wa yìí. àbí tí fọ́tà ti ní wọ́n wà ní many people ló ti ń lo gbogbo orú ọgbọ́n oríṣiríṣi láti lè jẹ́ kí nǹkan ó ṣiṣẹ́ ìbáwá jẹ́rú ọgbọ́n tí wọ́n lò ara àwọn ọmọ yìí gbà àrígbà ṣùgbọ́n gbogbo balabulabula táwọn sọ káàkiri is not the best but èyí kò kàn mí tẹ́lẹ̀dẹ̀ mi ìbá sọ àwọn ẹlòmíràn èyí tí àwa Yorùbá sọ yìí olókè mi jù because lásìkò yìí ló yẹ kí ọpọlọ àwa Yorùbá pé torí wọ́n sọ program kan lórí rédíò kan ẹnìkan sọ pé ọmọ ni òun ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi sí ìdí ọmọ ẹlòmíì ká fi lẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì ẹnìkan dáhùn pé bọ́mọ ẹ bá ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ tí ò bá wúlò nǹkan lọ́ fi sí ìdí ọmọ ẹlòmíì kò bóyá ìyẹn wúlò ìyẹn dá òpònú tó tá bá ti ń ṣe láyé ó yẹ ká máa ro ọ̀la mọ́ gbogbo tá a bá ṣe Yorùbá ẹlẹ́gàn ni wá abatẹnijẹ́ ni wá a fẹ́ lọ síwájú ara wa bí ẹ wo táìmù tí Jonathan wà lórí oyè ẹ lè rí ọmọ kí lorúkọ ẹ ọmọ Ìgbò kan ọmọ ibi tó ti wá kan àwọn Niger Delta kẹrin kó kọ̀ndẹ̀mù ẹ ẹ wo bí Buhari ṣe ṣètò tó yẹ pé 75% táìmù ẹ kò sí lórí oyè bẹ́ẹ̀ni ilé ìwòsàn ṣe ẹ̀rọ Haúsá tó ṣépè fún ẹ̀rọ Haúsá tó bá tiẹ̀ jẹ́ ni bẹ̀tà wa Yorùbá yìí náà ni mo fẹ́ sọ kinní kan fún yín lónìí kó da yín lójú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu
tó bá ń pín 5 million fún ilé kọ̀ọ̀kan tó fún ọmọ tó kọ̀ọ̀kan àwọn kan sì tó máa ṣe pé káì nítorí pé kì í ṣe pé wọ́n hate ẹ̀pọ̀ jẹ́ ààrẹ they hate his success because they don't know the means tí success yẹn fi wá. okay. I was arguing with somebody one day mo ní mi ò ń ṣe fancy anybody but with my status I believe we have to say the truth ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ ṣé èèyàn lè jẹ́ principal school láì lọ sílé ìwé. ó ti fẹ́ ṣe. ṣé èèyàn lè jẹ́ accountant ní báǹkì láì lọ léèwé. nígbà ló ti fẹ́ yí. ṣé èèyàn lè sọ pé òun ni general manager company kan kì í ṣe md lè má lọ léèwé o ó lè jó olórí iléeṣẹ́ bẹ́ẹ̀ wọ́n fi ẹ́ ṣe gm company wọ́n ní kò lọ léèwé. ẹ̀ka biography yẹn ní ẹni pé ó ṣiṣẹ́ ní mobiles as kìnnì kan as accountant ó ṣiṣẹ́ as treasurer ṣé òyìnbó stupid kó gba ìdítrate kó wá bá manage company. possible. so ẹjọ́ pé àwa yóò bá ní ká ro this time a dúpẹ́ pé wọ́n ti release àwọn ọmọ yìí wọ́n ti release wọn gbogbo ìtókù wọ́n ṣe comedy ni content creator ni wọ́n ṣe kíní kan wọ́n lọ́nu gbárí náà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ìgbòho sà ó kan sára sí ọ sàdákàtà níbi tó bá ti ń wò mí báyìí gbogbo ẹni bá ń wò mí tó wò Ọlọ́run á jẹ́ kó máa lọ wájú kó máa lọ wájú sí ni. àṣẹ. èmi sọ kíní kan lọ́jọ́ tó ló fún àwọn kan ní 2 hours ultimatum. either ìtakùn sọ ìdí àpò. ẹ jẹ́ kí àwọn míì náà. káwọn náà fún wọn ní 2 weeks ultimatum. ẹ̀yin lọ́ba nílẹ̀ Yorùbá. ẹ fún àwọn Gàmbàrí àwọn ẹ̀gbọ́n onígàbà àwọn bòròró tó aládùúgbò yín àwọn Fúlàní tẹjọ́ ń gbé ẹ pè wọ́n sí meeting. ẹ wo ọba Ìwó ó mú sẹmẹ́nìtì èyí tó ṣe last I was so impressed tó pé meeting gbogbo àwọn Fúlàní ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ja ogun yìí o bó ń bá gbọ́ pé kankan ṣẹlẹ̀ ládùúgbò wàhálà máa ṣẹlẹ̀ o. These are the things. ọgbọ́n tó olùọgbọ́n yẹn. olùọgbọ́n yẹn káti ẹ̀ nípò tí í ṣe ẹrù tiẹ̀ tẹ́lẹ̀ àgbàgbà tiẹ̀ pé tọ̀ bọ́lá ṣe kọ tiẹ̀ nìyẹn oríṣiríṣi ọmọ lèèyàn bí tí wọ́n ṣe rí nìyẹn I'm not here to regard anybody or disrespect anybody but nígbà Sunday Igboho sọ pé mo fún yín ní 2 hours. ó yẹ kí ẹlòmíì tí ẹlòmíì náà bá dé pé mo fún yín ní 2 weeks tí n bá gbọ́ ìjínigbé ládùúgbò mi ẹ̀ ń lọ. tí kí lórúkọ ẹ̀ local government chairman sọ pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Fúlàní àti kiri kan ládùúgbò mi báyìí ni ó ṣẹlẹ̀ tí n bá gbọ́ pé wọ́n jiyàn gbé mọ́ ẹ̀rù ó bà wọ́n bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí Sunday Igboho sọ the next one tó máa jáde ó condemn Sunday Igboho another person jáde Yorùbá ó condemn Sunday Igboho òun ló fún àwọn ọmọ Fúlàní rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ bí ìrẹ́pẹ́ nínú igbó ló fún wọn ní ẹnu láti máa sọ pé bí a bá rí Sunday Igboho pípa ara máa pa. kàn try ẹ. ó ní wọ́n fi lè threaten ẹ̀ náà nígbà tó bá sọ pé ọmọ ìyá ò ní lárí aláta náà ní kàsí kankan. bẹ́ẹ̀ni. if we Yorùbá gave the president the special honour tó ẹ ká fún kádẹ̀mọ́ fún ní advice ọmọ ìyá sọmọ ìyá. máa yí ààrẹ kan sọ fúnra rẹ̀ pé òun gbọ́ news òun wo kíní òun ṣe gbẹ̀ pé ẹni rà láti criticize òun. bẹ́ẹ̀ni. pé bẹ́ẹ̀ ṣe criticize òun iṣẹ́ tó ní as president láti lè listen sí kan tẹ́ ṣe kó tó kíní yẹn ṣe. yes. then criticize him politely kì í ṣe kéèyàn wá sí nǹkan kó wá jẹ́ pé ẹ̀yin another thing lè máa mú sí adúpẹ́ wọ́n ti lọ wọ́n ti dé àní rírú ẹ̀ mọ́ advice mi wá rè fún gbogbo lọ́balọ́ba local government chairman governors ẹni tó ní fọ̀n lẹ́ẹ̀kan náà nílẹ̀ Yorùbá they should start something. like now vigilante wà ní local government ẹgbẹ́ gbogbo àwọn vigilante group yìí kò sí ọmọ nínú gbọ́mọ̀sí ṣebí tọmọ bá wà nínú gbó olèrú ń bá yìí pé kàn má pa àwọn ọmọ mọ́ bẹ̀ kò sọ ọmọ nínú gbòòsì Ọ̀yọ́ state ẹ kó gbogbo vigilante yín ẹ kó wọn bọ́ síta ẹ dà wọ́n sínú igbó yẹn Ọ̀ṣun ẹ dà wọ́n sínú igbó Kogi ẹ dà wọ́n sínú igbó Kwara ẹ dà wọ́n sínú igbó mo gbọ́ pé gbòòyì gan wọn ló leak mọ́ Katsina state mọ́ Benin Republic ọwọ́ Niger ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn ní àgùn wọn kí wọn ó dá vigilante àtàwọn agbófinró kí wọn ó dà sínú igbó ní agbègbè wọn kí wọn wá máa flush igbó yẹn lọ gbogbo ẹ tẹ́ bá rí nínú igbó kì í ṣe yẹn rè wọn ní ìyàkùmọ̀ kan kì í rìn di ọ̀sán ẹni abíire kì í rìn ìrú ẹni bá ń gbénu forest kì í ṣe yẹn rè tẹ́ bá lè rí ìyọnu forest ẹ ti mọ̀ pé it's not a human being so finish them flush them out ẹ rí pa máa free inú forest gbogbo wọn wà gbogbo ibi tó ti jí wọn gbé ní Ìbàdàn kìnní kan expressway ní kìnní kan ibi inú forest oko rọ́bà àbí kí lórúkọ ẹ̀ igbó tí wọ́n ń pè lọ́rẹ̀ẹ́rẹ́ gbà yẹn. Why don't you cover it from here and here and here and flush these people out? Kò sí anybody don kidnap sínú gbó mọ́
tálẹ́rú ń bà wá pé kí wọ́n má pa wọ́n. I think this is the time tó yẹ pé ìjọba ready láti ṣe anything. They should do at least drones, mo mọ̀ pé drone wà tó lè ṣiṣẹ́. Fighter helicopter wà ń bẹ̀. Bomb the whole forest, finish everybody there. Wọ́n sá lọ o. Fídíò kan lé ní. Fúlàní fúnra rẹ̀ ló kọ́ mú kọ́mẹ́ntì rẹ̀ pé Nàìjíríà ó sọ́fà torí gbogbo màálù ó ti kúrò nílẹ̀ Nàìjíríà. Ilẹ̀ Yorùbá. Àwọn ti ń kó lọ kúrò báyìí. Àwọn lọ sí middle east tàbí ibo lọ́la wọn. Wọ́n láwọn lọ Cameroon. Wọ́n ti ń kọjá Cameroon, wọ́n lọ sí middle east kéde kan. Wọ́n máa lọ. Gbogbo ariwo tí wọ́n pọ̀ tí wọ́n lọ. Ìtì yẹn pọ̀ ni. Tí ìtò bá pọ̀, wọn ò ní lọ bẹ́ẹ̀. Ọlọ́run á fi ààbò tó péye fún wa nílẹ̀ Yorùbá. Àmín. So bàbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa nínú ilé, tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá, ọba Adéyẹmí òun là ń gbà lálejò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bàbá, pé wọ́n bá fẹ́ sọ̀rọ̀ sàn láàrin o ajé ni mo ní pẹ̀kọ̀rọ̀, wọ́n á sì máa sọ bó ṣe yẹ kó rí gan pàtó láì ṣègbè lẹ́yìn ẹnìkankan. Bàbá, nígbà tí a máa gbọ́ ìròyìn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí wà tẹ́ ẹ máa ń wò òun lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ lè pè wọ́n kẹ́ ẹ béèrè ìbéèrè tó bá rú yín lójú lọ́dọ̀ wọn. Kábíyèsí ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá, torí pé wọ́n ní ológìnní gorí àjà ojú tó lé ojú tó kù. Ọ̀rọ̀ yín ó dàbí pé ológìnní tó jẹ́ kójú yín tó gbogbo ọ̀tún òsì. A gbọ́ yí pé àwọn ọba ìpínlẹ̀ Kwara wọ́n pe olóyè Sunday Adéyẹmọ pé irú ẹkùn àwọn fẹ́ ní tàwọn. Now ní ká má ti kó níbẹ̀, wọ́n jí arákùnrin kan gbé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí náà ní nǹkan bí ọjọ́ 4 sẹ́yìn ní ìlú Òkè-Ò, ìyẹn ní Ìwájọwà local government. Ìròyìn sọ fún wa láàárọ̀ yìí pé àwọn àjọ ìrú ẹkùn yìí àti ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n gbà arákùnrin yìí padà. Ẹ dákun, kí làmọ̀ràn yín fún àwọn ọba lórí ọ̀rọ̀ ìrìn àjò olóyè Sunday Adéyẹmọ? Torí a gbọ́ pé àwọn kan kọ̀ǹpíà olóyè Sunday Adéyẹmọ àti bàbá wa Ìbà Gàníyù Adams Ìgè, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò tó dẹ̀ Yorùbá. Kí làmọ̀ràn yín gangan gẹ́gẹ́ bí ọba àṣà àti èdè nílẹ̀ Yorùbá? Èmi ò ní ọ̀rọ̀ sọmọ́ọ̀tì fún olóyè Gani Adams mọ́. Okay. Tó bá wu olóyè Gani Adams kí wọ́n ṣe. Okay. Tó bá fi ipò pọ́n wọn lé kí wọ́n ṣe. Èmi ń lo ẹ̀yẹn nítorí pé oyè tí wọ́n jẹ bí Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho náà, Igboho Òòṣà. N tó wù ló ṣe yẹn. Okay. N tó dẹ̀ fi pé yóò pay rẹ̀ nìyẹn. But I want people to know something. Ní ìlú òyìnbó, ní abroad, ní ọ̀dọ̀ àwọn tó jẹ́ èèyàn gidigidi, àwọn ò kíá owó, wọn ò kíá ilé tí wọ́n kọ́, wọn ò kíá accumulation of wealth. Èyí tí wọ́n kíá ni pé legacy tí wọ́n fi sílẹ̀. Legacy tí wọ́n fi sílẹ̀. Legacy ni gbogbo wa fi sílẹ̀ yìí o. By the time tọ́lọ́run bá lásìkò tó ti gbogbo wa lọ, legacy yìí ò ní parun. Olóyè Sunday Igboho ń fi legacy kan sílẹ̀. Okay. Olóyè Gani Adams náà fi legacy kan sílẹ̀. Culturally, ayé ò ní gbàgbé Gani Adams. Torí wọ́n jí gbogbo àwọn òòṣà wa tó ti ta gbàgbé. Wọ́n mọ̀ pé tẹ bá fẹ́ sọdún olókun lé ní wọ́n á débẹ̀ white. Ẹ fẹ́ sọdún ọlọ́sà wọ́n á débẹ̀ white. Ẹ fẹ́ sọdún òòṣà oko ẹ sá pè wọ́n. Ní ti ká sọdún yẹn kí wọ́n sì dé fún mẹ́sẹ̀gì tó dáa lórí òòṣà àti ká ṣe tó dáa nípa àṣà àti Yorùbá. Kudos. Kábíyèsí, ẹ máa gbọ́ ìbéèrè lórí àbítẹ sọ̀rọ̀ yẹn o. Gẹ́gẹ́ bí ọba àṣà, ẹ̀yin lọ́ba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. Kẹ́ tó lè tẹ̀síwájú, ẹ lè má lówó bọ̀tẹ́ ní ọ̀rọ̀ ẹ sì ní ọjọ́ ọ̀la. Àwọn ọmọ yín ní, àwọn tó ń gbọ́ wa àwọn ọ̀ya wèrè, àwọn ọmọ Yorùbá àtàtà ló ń gbọ́ wa dáadáa. Àwọn kábíyèsí ń gbọ́ wa o. Mo lè dárúkọ àwọn kábíyèsí tó gbọ́ channel yìí dáadáa. Aláàfin Ọ̀yọ́ ń bẹ ń bẹ, Ládọjà wà ń bẹ ti Ìbàdàn, Ọ̀ọ̀nìrìṣà àwọn òfin channel mi wa yìí ṣeré. Ẹ sọ nǹkan kan ní ọ̀rọ̀ yín. Ẹni ayé ò ní gbàgbé Ìbà Gàníyù Adams Ìgè, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́ o bàbá. Lórí ọ̀rọ̀ àṣà, gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ dákun tí wọ́n bá pè yẹn Ààrẹ Ọ̀nà Kakanfò, gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ dákun ṣé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò bí ààrẹ mọ́kọ wọn lọ. Ibi tí mò ń lọ
ẹ̀dá ẹ̀mú ẹni sùúrù o mọ ẹ̀hẹ́ lórí àṣà ni àbí ká dìde ká gbèjà ọmọ Yorùbá. ibi tí mò ń lọ ni mò ń gbọ́. mi ò sọ pé o tó ṣe ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ ṣe o ló create office fúnra rẹ̀ nígbà tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò o tí wọ́n fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni pé ipa tó kó nígbà ayé OPC nígbà ayé OPC torí gbogbo èèyàn ló ń kan sára torí mo rí nínú Newswatch ó kọ akọ́sí lọ́tọ́ gbẹ a ní ìgbàgbọ́ pé ó ń jà fún Yorùbá. I am invisible in those days. So gbogbo ẹni wọ́n wò pé agbára ń bẹ lọ́wọ́ ọkùnrin yìí yóò lè yọ Yorùbá ó dẹ̀ ní alátìlẹyìn tó dáa ṣùgbọ́n ó láwọn ọmọ ogun wọ́n ní wẹ̀yìn ọgbó lọ́mọogun bó lọ́mọogun ọmọ ogun ẹni gbogbo àwọn kí lórúkọ ẹ̀ Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí ó wàjà tí wọ́n rò pé ẹni yìí ṣe é gbé ara lé ó ṣe é gbé kàntẹ̀ bó bá di pé wàhálà dé irú yìí tó bá Yorùbá yìí. ṣùgbọ́n òun gan ti sọ kúnlẹ̀ láfta kọ́mẹ̀ntì lọ́jọ́ táwọn ọmọ ẹ̀ lálé ọ̀tá mi tọ́sẹ̀ ogbó ẹ̀ òun náà mú ó pe press conference ó ní ṣe wọ́n ti ṣe pé gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò ní kọ́ ni kó mọ kúkú ikú ìyá ikú kéde kan ni. òun yé egun yẹn nígbà tó bá jọ iṣẹ́ sójà ó ti mọ̀ pé ojú ogun ló ń lọ. bẹ́ẹ̀ni wọ́n ní mi ò gbàdúrà kí sójà máa kú sójú ogun láíláí but that is their kí lorúkọ ẹ̀ wọ́n ti sáyẹn náà. tá a bá sọ òótọ́ ọ̀rọ̀ àwọn yóò sọ di kan mi bọ̀bọ́ kan sọ pé sójà ń kú sójú ogun àwọn ọmọ ààrẹ ọmọ sẹ́nétọ̀ àwọn ọmọ olówó wọ́n ń jẹ fàájì adé sójà. sáwọn sáyìn sójà. ọlọ́pàá tó ní kó lọ confront amrọ̀bà tí wọ́n yìn níbọn ó wá ní pé àwọn èèyàn sùn sílé ọlọ́pàá confront amrọ̀bà ṣé àwọn tó sùn sílé tó sáyìn ọlọ́pàá ni. sọ Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n sáyìn pé wọ́n náà fi wọ́n jẹ wọ́n dé àpọ́nlẹ̀ jẹ́ pé àti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn aṣáájú ogun ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. káfàtà. àwọn ni wọ́n rò pé owó ti dé instead tí màá máa jagun má jẹ́ ń dàbí pé mo kàn lukudéètì sílé jẹ́ máa promote àṣà àti èdè àṣà nìkan kò sédè mẹ àṣà ni ẹ má bínú. kó promote àṣà àti promote àṣà ó ti mọ̀ pé ó sáà ṣe kan bẹ̀. bẹ́ẹ̀ni. pé òun ṣe kan níbẹ̀ so gbogbo ìtẹ̀sọ̀ yìí kò ṣe pé ìlànà ẹ̀kọ́ nìyẹn. ìyẹn ni pé ọ́fíìsì wọn kọ́ ní àṣà ọ́fíìsì ẹ̀kọ́ nìyẹn. ihun táwọn ọmọ Yorùbá fẹ́ gbọ́ lẹ́nu yẹn. ọ́fíìsì ẹ̀kọ́ nìyẹn irú èmi sì tí Tampa èmi ni patron fún Tampa Àdìmọ̀ṣọ́ mo jẹ́ adviser fún many organizations tó jẹ́ pé. tó jẹ́ ní àṣà àti èdè. tó jẹ́ lórí àṣà àti èdè. tí mo máa ń lọ sí àwọn iléèwé láti kọ́ àwọn ọmọ wa ní culture àwọn kan tó ti gbàgbé nípa ayé ìgbà táwa wà kékeré àti bí wọ́n ṣe lè ṣe máa lọ bòmí máa kọ́ lóríkì máa koríkì ìbílẹ̀ máa sọ oríṣiríṣi máa ṣe gbẹ fún wọn so àṣà àti èdè yẹn that is my own line. bẹ́ẹ̀ tó ń jókòó pé iṣẹ́ tẹ́ ẹ rán mi yìí iṣẹ́ dé tòrutòru ni ọmọ àlè láti rẹ́rù ẹ̀ òun ò lè lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa lọ sí ọdún Olókun ọdún Ọlọ́sà ọdún Ọya ọdún Yemọja ọdún Èrè ọdún Ìbejì bí wọ́n bá ṣe wọ́n rà wá bèjì ọ̀dọ́ wa rí o wọ́n ní o bẹ́ẹ̀ wọ́n wà wọn ò lásọ méjì white lọ so òsàlẹ̀ kan dẹ̀ sí lọ síbi tó ṣe mi ò lọ sọ́dọ̀ Gani Adams lẹ́nu ẹ̀ má jẹ́ kẹ́lẹ́ mọ́tò kó bá mi Olóyè Sunday Igboho mo kàn sára sí tí ẹ̀ ní kókó tèmi fẹ́ fà sọ gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ti rìfáàsì ti Kwara yẹn ìlú tá a ti bí mi nì mo mọ̀ pé àwọn ń gbàgbà kínní àwọn ọmọ tó dà wá ìrù ẹkùn yìí wá tí ìrù ẹkùn tí Sunday Igboho bá ní agbára ìrù ẹkùn tó ní agbára àwọn tó wà lẹ́yìn ẹ̀ yóò kọ́ wọn gbogbo agbára tó ní yẹn bẹ́ẹ̀ni they will be as strong as him only the last one tí wọ́n sọ pé wọ́n yìn wọ́n níbọn nùgbó mo ṣe Sunday Igboho ni wọ́n yìn níbọn ni tó bá pẹ́ Sunday Igboho ni ìbọn wọ ara rẹ̀ kódà máa náà tó mẹ́sì rẹ̀ kódà máa mẹ́sì rẹ̀ lásìkò ló ń kọ́ máa dùn ó ṣe kíní kan bẹ́ẹ̀ tí kọ́ náà mẹ́ni kódà bí èèyàn lójú ogun ẹ̀ lè kó ogun wọn padà gbogbo àwọn bàbá wa alágbára ayé ìjọ ọ̀tá pariwo náà bọ́n lókun gbogbo ọmọ kan náà ń kó padà ṣé wọn ò ró wọn ni ó pọ́sibù kíkọ́ kójé wọ bẹ́ẹ̀ gbà tó sì dé náà gbogbo ọmọ náà kì ó ṣe parí pé ìfún bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ó fọ́n máàkì lára ni so Olóyè Sunday Igboho ẹ jẹ́ àsìkò tó yẹ kí gbogbo ọba Yorùbá ká wá ṣe ìpàdé bá ká gbé Olóyè Sunday Igboho mo ti sọ kíní yìí rí kó pe Olóyè Sunday Igboho ṣá Igboho ẹ wá ìrù ẹkùn yìí báwo la ṣe fẹ́ rí i ní abúlé sábúlé ìlú sílùú ẹ wá pé àwọn fìjìláńtì ọ̀dọ̀ yín ẹ kó àwọn fìjìláńtì jọ ẹ ṣe ẹ lágogo. àwọn ọlọ́dẹ Àgbẹ̀kọ̀yà ẹ pé ẹ lágogo nílùú ẹ pè pàdé ìlú
ẹ pé general something this type of thing tí ẹ bá gbé lọ radio will be able to even announce it for you better. Láì fún yín charge because mọ̀ pé security ìlú ni. bẹ́ẹ̀ni. Go to the local government chairman, hold meeting with him pé kí wọ́n announce gbogbo ẹni tó bá dára rẹ̀ lójúlẹ̀ Yorùbá tó ní fọ̀n lẹ́ẹ̀kan náà ẹ ready láti support yẹ kí gbogbo wọn kóra wọn jọ. Let Olóyè Sunday Igboho become the commander of this security force in Yoruba land. Then he can coordinate them. At least he mention something pé he spend roughly 1 million naira every day lórí epo. bẹ́ẹ̀ni. Láti lè mọ patrol gbogbo ibi tí wọ́n lọ yẹn lórí ọ̀kadà mọ́tò gbé tó ń gbé wọnú agìtàn sí tó ń lọ. Èmi gan tí mi ò wọnú gbogbo ọmọ yẹn tí mò ń ná lówó epo lójúmọ́ náà. dáadáa. So ẹ jẹ́ ká dúró this time ẹ jẹ́ ká kúrò nínú ẹlẹ́yàmẹ̀yà òṣèlú kan ní kíní kan ní àwọn olóṣèlú kan ní sí o tiẹ̀ wá ronú security wa mọ́. níbo. ó tó kàn wọ́n ní ìbò tí wọ́n fẹ́ ṣe. Imagine I saw a sitting governor lórí social media tó ń ṣépè ò ní kúure ò ní kú síbi aṣọ ẹ wá ò ní ṣe kíní kan. ó di sitting government. is intelligent. governor. And the supporter are clapping. Hey. bá a ṣe lu ara wa tó nílẹ̀ Yorùbá nìyẹn. Láyé west ẹ̀ láyé yọ̀ ṣé wọ́n para wọn ní east. láyé. ṣé wọ́n para wọn north. àwa yìí náà ni. Wọ́n dẹ̀ mọ̀ bí wọ́n ṣe mú wa tó bá ti lè ju àdúrà ọ̀rọ̀ kan sáàrin bàbá yìí. wàhálà dé. bàbá jù sáàrin àwọn tó kù tiwa àwọn yà sọ pé iye ò kan àwọn o bẹ́ẹ̀ gbogbo iye ò kan wa. Àwọn tí Olóyè Sunday Igboho ẹ jẹ́ ká kan sára sí i. Ẹ jẹ́ ká rí pé ó ṣe nǹkan pé bí bàbá ń fòyàn ní 1,000 lójoojúmọ́. Ó ní ìyẹn tó jẹ́ lóṣù. Tẹ́ni ẹ̀ wá sọ tó jí láàárọ̀ tó fún ní 1,000 tó bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún ọ tó ṣàdúrà ó ní fèèlì ẹ̀ wàá fi sínú bọ́jẹ̀tì ẹ̀ pé o gbọ́dọ̀ fún 1,000. bẹ́ẹ̀ni. Because ó mọ oore. Bẹ́ẹ̀ nígbà tó bá fòyàn lówó. tí o pè ara. tí o ṣe thank you. àbẹ̀ fẹ̀rẹ̀ ló lóun fẹ́ ra data. Mo sẹ́ndì 2,000 kó fi ra 1,000 kó fi ra data. Ó ní ṣe 1,000 èmi fi ra data gbóni 500 mo fi ra data. lọ́ba tán. Must I give you 1 gig. So èmi ìwọ tó ló fẹ́ ra data mo sẹ́ 2,000 mo ní fi 1,000 jẹ́ kó fi 2,000 kì í ṣe sí o mo fi 1,000 ra data kó fi 1,000 manage kan tó fẹ́ jẹ ó ní ṣé tèmi bá bẹ́ẹ̀ lọ jẹun ṣé 1,000 máa fi jẹun. ok ìwọ lọ bá mi ṣiṣẹ́. mo ní dá owó mi padà. bẹ́tà. láyé ìgbà yẹn o lè 500 naira jẹun mi kiri. So ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmúre hàn sí Mọ́yọ̀sọ́lá àbí kí náà porúkọ Sunday Igboho Májàsọ́lá Olóyè Sunday Igboho pé àkànṣára sí ṣé bí àwọn tó ń jí gbé ní kíní wọn á sọ píṣọ bóyá bó wọn àtàwọn ọlọ́pàá ṣe rescue wọn náà. bẹ́ẹ̀ni. gbogbo píṣọ náà dẹ̀ ń sọ nínú igbó àti fídíò yẹn a rí pé sójà gbogbo wọn ni wọ́n jọ wà. kí ló dé tẹ̀yìn tó kù náà ò dìde kẹsẹ̀ bẹ́ẹ̀. ẹ wá ẹ ń gbé sẹ̀rímóníà kiri káàkiri ẹlẹ́sìn fún mi ẹ wo Ọlọ́run fún wa ṣe. àmín bàbá ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ọ bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí Olúwafẹ́mi àwọn là ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ tí ì dákẹ́ ẹ sọ̀rọ̀ Sunday Igboho ìró ẹkùn àtàwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ṣùgbọ́n ṣáà ìbéèrè mi rèé ìjọba àpapọ̀ ti fọwọ́ sí pé kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ ńlẹ̀ ṣé kinní yóò ní takora wọn nígbà tá a bá fàyè gbárù àwọn ìró ẹkùn tá a sì tún ní ọlọ́pàá ìpínlẹ̀. Let me tell you one thing. Mo ń gbọ́ bàbá èmi nìkan kọ́ àwọn ará ilé. Let me tell you people that are listening to me and present and fẹ́ sọ ọkọ fún yín. Okay sir. Ẹ béèrè lọ́dọ̀ àwọn tó wà nílùú òyìnbó. Okay. Pé ọlọ́pàá mélòó ló wà ń bẹ̀. Ó ní ìdí tí mo béèrè yìí. Mo bá a ṣàlàyé fún yín. Pé ọlọ́pàá mélòó ló wà ń bẹ̀. We might not be right for it at the take off. Yóò ní àwọn inches kan. Yóò ní àwọn èkéde kan. Ìgbésẹ̀ kan tá a gbé. Bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ a máa grow pẹ̀lú ẹ̀. A máa grow pẹ̀lú ẹ̀. Tẹ́ bá rí ní òyìnbó wá ní when you call 11 àbí 11 kéde kan ọlọ́pàá dé èmi délé kì í ṣe pé bí irú ọlọ́pàá tiwa tó jẹ́ Ìkẹjà ni wọ́n ti gbọ́ dà lásán o. But níbẹ̀ wọ́n ní Metropolitan Police. According to my friend wọ́n ní àwọn ìbílẹ̀ gan tún lọ́lọ́pàá tiwọn. Olúkálùkù ló mọ responsibility ẹ̀. Then wọ́n tún ní àwọn private security outfit they are intelligent kini kódà gàbí tó yìnbó ṣe dé àwọn ìyá àgbà tó ti rìtáyà wọ́n tún gbà wọ́n jókòó síwájú ilé tí wọ́n fún wọn fóònù tí wọ́n máa wo ẹni rìn wéré information informant náà tún pa wọn yẹn. wọ́n define iṣẹ́ everybody and like this police state police now according to the law tí wọ́n gbé jáde wọ́n ṣe analyse tá a ṣe ń kà wọ́n ò fi gbogbo wọ́n kọ́ṣọ́ àwọn area kan
tó pé gómìnà ò fi lè lo anyhow. ok You understand? ò ń gbọ́. ẹni wọ́n dẹ̀ fi sí pé at least agbára wà fún commissioner of police tó jẹ́ federal tó sọ pé federal police wà state la fẹ́ dálẹ̀ yìí commissioner of police tó bá wà ní state yẹn tó bá rí i pé wọ́n ṣi ọlọ́pàá yẹn lò ó ní agbára láti take over administration ti state police. ok so kì í ṣe èyí tẹ́ pé gómìnà kò kàn dìde tí ó sọ pé lọ bá mi gbé dísù ó bú mi lánàá. lágbé kọ́lá tì mọ́lé. so àwọn gbogbo wọn ni wọ́n ní iṣẹ́ tiwọn ní ìsìn bírò ẹ̀kú ṣe wà aṣáà ní labourhood. bẹ́ẹ̀ni. nírú èkó labourhood nírú ìbàdàn ẹni labourhood nírú ẹkùn ẹni àwọn bíi tó ti jẹ àmọ̀tẹ́kùn náà tún wà bẹ́ẹ̀ so gbogbo bí wọ́n ṣe wà everybody ló ní ẹ wo rú àmọ̀tẹ́kùn ó tó tá nǹkan táwọn olóṣèlú fẹ́ máa ṣe àmọ̀tẹ́kùn lò náà. bẹ́ẹ̀ni. kó tó di pé wọ́n tún mature lórí ẹ̀sìn ó tẹ̀mí sọ lọ ni pé níbẹ̀rẹ̀ kò lè perfect. okay. don't let us condemn everything it cannot be perfect at the beginning but a máa grow pẹ̀lú ẹ̀ díẹ̀ until ó bá become perfect. nígbà tó kọ́kọ́ approve kẹ́bọ̀dì mọ́ gbébọn nílùú òyìnbó náà kò perfect tẹ́lẹ̀ wọ́n para wọn ní bí apàdọ̀ wọ́n ti di sí náà small argument wọ́n ti jùbọ̀ lura wọn because they are free to carry am but their one is that every individual in some country undergo what they call military training. kò tó gbàgbọ́n. kò tiẹ̀ tó ṣe anything o gbọ́dọ̀ undergo military training ó dàbí irú NYSC tá à ń ṣe bíbá yìí military training àwọn ò fi lọ so that bóyá oṣù mẹ́fà bóyá ọdún kan ni wọ́n fi kọ́ wọ́n ti mọ gbogbo kìíní dáadáa. wípé ò ní yìnbọn ẹni a o. ẹni tó abẹ́sẹ́gbé tó ń jẹ̀sẹ̀ ó lè ní kó máa jẹ̀sẹ̀ ní gbòòrò ní fún fàìtì nítorí pé ó ti mọ òfin tó kọfẹ́ so pé yóò class mọ́ra wọn yẹn ẹ má jẹ́ káwọn èèyàn máa fi nǹkan mọ́ kan this is what we need now tí kí lórúkọ state police bá ti wà dá mi pé Lagos state for example headquarter wọn ní Ìkẹjà each local government wọn ní 6 station each ward ó máa ní police post. okay. each ward máa ní police post bóyá police post ward tàbí tiẹ̀ bóyá ọlọ́pàá 20 ló wà ń bẹ̀ àwọn agbègbè kan wà tó pé ọlọ́pàá ò lè débẹ̀ tá yóò fi pàdé àbàdé state police. àwọn ìlú kan bẹ ní gbogbo bí. ebi wọn kó bá oríire tá à ń sọ̀rọ̀ ẹ̀ ni. àwọn ìlú kan bẹ tí nǹkan ti jiyàn gbé báyìí tó pé wọn ò rí ọlọ́pàá rí. dáadáa ó wà lókè ògùn ó tiẹ̀ wà lókè ògùn Yorùbá wa yìí náà. tó pé wọn ò rí ọlọ́pàá rí. tí ìbá jẹ́ pé wọ́n wá fọ ọlọ́pàá mú yàn àbí ìgbà tí wọ́n ṣe ìsìn local government mi ò rò pé mo rọ́lọ́pàá lù mí kódà bàtà wà kékeré bọ́lọ́pàá bá wọ̀lú gbogbo ẹbọdé ó mọ̀ kó sórí àjà ni. níbi tá a bẹ̀rù ọlọ́pàá dé oníbọ̀dà wa kan tó jọ ìsọjà ń gbà yẹn ó wá lé báyìí tó gbé 404 dé tí sójà sọ gbòòlù tù mí. ó gbé 404 dé báyìí àwọn bíi mẹ́ta mẹ́rin gudu gan wọ́n gbé Land Rover tẹ́lẹ̀yìn wà á tí ìmọ̀ pé òun ni ó sọ ká báyìí ó kó ìgbà gbogbo àwọn dáàdì yẹn ó ti gbọ́dù gbẹ. everybody inú gbó wọn lọ pé wọn kankan ní láníyàn ni o. láníyàn ló dé o ẹ má sá lọ ẹ yé o. ọ̀làjú dé sí sójà wọ ẹni ìwé aṣọ ọmọ kékeré kan máa fa sọ ẹ ṣeré. bẹ́ẹ̀ni ẹ ṣeun bàbá wa ìdí tí mo fi béèrè yẹn ni pé àwọn kan ń sọ̀rọ̀ ẹ wípé àwọn ti advocate fún Yorùbá police station state police kò sí nǹkan tí ìró ẹkùn ní í ṣe mọ́ tó sì jẹ́ àwọn tó lẹ́nu lọ́rọ̀ tá a lè tọ́ka sí nílẹ̀ Yorùbá ní bẹ́ẹ̀ ṣe ní ká má dárúkọ wọn àmọ́ ẹja fi bẹ̀yẹn lẹ̀ ẹ ti jẹ́ kó yé àwọn ọ̀rẹ́ Yorùbá gbogbo àwọn tó ń pè wá pé ẹ lọ bá ọba àṣà àti èdè àwọn mọ̀ pé wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n máa sọ lórí ẹ̀ ọ̀dà ẹja àgbà báyìí nítorí ìjọba àsìkò bàbá bí àwọn ìran Yorùbá ṣe wá wà lásìkò yìí sá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Ìbàdàn láìpẹ́ yìí níbi tí wọ́n kó àwọn èèyàn sí tí wọ́n kó fi àyè tí wọ́n gba àwọn bàjẹ́bàjẹ́ sínú Ọ̀jọ́ ọmọ 3 sì kú lẹ́ẹ̀kan so ẹni tó jẹ́ olórí àwọn gbòòrò yìí wá sọ̀rọ̀ ó ní nígbà tí wọ́n interview ẹ̀ ó ní gbogbo nǹkan ti wà nílẹ̀ Yorùbá la máa mú lágídí pé ṣe bẹ́ẹ̀ yọ ẹnìkan ló kú làwa kó àdá la kó bọn tó bá jọ́dọ̀ tàwọn ni àwọn ti gbà fọlọ́hún ọ̀rọ̀ yìí ó ta àwọn kan lára bí irú àwa yìí amọ́sà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ìbéèrè mi rèé kí ni àmọ̀ràn yín fún àwọn ọba àwọn gọ́fùnà àwọn olórí àdúgbò pàápàá jùlọ lórí àwọn àjèjì gbòdògbò yìí a sì gbọ́ pé nípínlẹ̀ Èkó bíi 379 àwọn oníbàárà tí wọ́n kó ǹjẹ́ wọ́n kó wọn lọ ọ̀hún
ǹjẹ́ wọ́n dá wọn padà sí state wọn ìròyìn sì gbé pé wọ́n dá wọn padà ṣé wọ́n dá wọn padà bí wọ́n bá dá wọn padà bí wọ́n dá wọn padà ẹ dákun kí làmọ̀ràn yín fún àwọn ọba tó wà nílùú gangan àtàwọn gómìnà pàápàá jùlọ ọba torí gómìnà ọdún 8 péré ni ó lò tí ó fi rọ́ọ̀lù gbó tó fẹ́ rọ́ọ̀lù. mo máa sọ kíní kan all the time. bàbá ń gbọ́. mo ní lórí àgbá ẹ̀tù làwa Yorùbá jókòó sí kí iná kàn débẹ̀ kó sọkẹ́ òní. kí ẹrẹ máa rún lọ. wo àdúgbò ẹ tó bá rí ọlọ́kadà 15 àtọ̀rìn wa ní 10 àbí 11 àbí 30 gan-an wọn. ó dà àyè ti gbà wọ́n débi pé wọ́n ti tún yẹn chairman fúnra wọn tó ń gba tíkẹ́ẹ̀tì tí Yorùbá ò lẹ́nu ń bẹ̀. àwọn yóò dẹ̀ sọ ọmọ Nàìjíríà o. bàbá mi wọ́n fọ owó àtọmọdé yín lẹ́nu tẹ́ bá dé Abẹ́òkúta ní Láfẹnwá ní Abẹ́òkúta wọ́n ní gáràjì tiwọn. wọ́n sọ ọmọ Yorùbá wọ́n sọ ọmọ Nàìjíríà o. wọ́n ṣe Nàìjíríà. wọ́n ṣe Nàìjíríà o. but àwọn gómìnà wa they are not acting accordingly. tó bá ṣe tó yẹ kí wọ́n ṣe n tó ṣẹlẹ̀ ò ní máa ṣẹlẹ̀. torí ìbò ni. wọ́n ipò tí wọ́n fẹ́ wà yẹn ó jẹ wọ́n lógún ju ẹ̀mí èèyàn lọ. you secure anybody lọ. I am sorry bóyá torí political jagbaja tí tó ṣẹlẹ̀ sí Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ ni kò fi mọ what to do again. kò mọ̀. because Ṣèyí Mákindé is not doing anything in Ọ̀yọ́ state again. I swear irú tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ṣé bá a rí fídíò ẹni tó gbé ìbọn. wọ́n mú. tó gbé ìbọn tó yìn. wọ́n mú kí náà ṣe fún. ó fún wọn lọ́jọ́ méje à ń kà fún ó fún wọn lọ́jọ́ méje bí wọ́n fi level bẹ̀ yẹn à ń kà fún ó ti dọ́jọ́ karùn-ún sẹ́yìn mo ń gbọ́ yín. ẹ rí i pé ibi tí gbogbo ẹ máa parí sí òun ló parí sí yẹn. sẹ́ni tẹ́ wá láwọn ọmọ la sọ pé ẹnìkan ló kú lẹ̀ ń pariwo kì í ṣẹ̀bi wọn o. tí èmi gbélé Haúsá for 15 years. tí Haúsá bá kú sí ẹ̀gbẹ́ ojú ọ̀nà tán bá ráyè ẹ̀gbẹ́ ojú ọ̀nà ní gọ́tà náà ni wọ́n á bò mọ́. wọn ò lọ lé àbá wọn ò lọ ní béèrè. kò sẹ́ńbọ̀ tí ó béèrè pé where your dead body. nínú gbogbo ẹ̀yà tó wà láyé Ìgbò ló respect dead body jù. àwọn south west south east south south understand kí lorúkọ àwọn area Yorùbá ló tẹ̀lé wọn. Yorùbá náà sọ pé orí adé yìí sùn sí kéde kan. sí ìtàkì sùn táyà òdìlé. wọ́n rí wá ní ọmọ mi kú gé ìsọjú ọmọ mi nù lọ. wọ́n rí òkú gbogbo tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́lẹ̀ ò kíá fún òkú ẹni Yámútù Sòsé ni ó ti ṣẹlẹ̀ one final loss ni. so èèyàn kú kò ta wọn lára ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ ẹni tí ò ní ìyá tí ò ní bàbá ni tó ń sunkún fún pé bàbá ẹ̀ kú ẹni ní ó mọ̀ fi ẹni ṣé bàbá tèmi náà ti kú tẹ́lẹ̀. so the advice I will give to the community head ọba ẹ̀yin olórí ìlú ẹ dákun mo fọlọ́ọ̀ba bẹ̀yìn àyè tẹ́ ń gba àwọn àjòjì ti ń pọ̀ jù àyè tẹ́ ń gba àwọn especially lẹ́kọ̀ọ́ tí ìjà bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ láàrin àjòjì especially láàrin Haúsá pẹ̀lú Yorùbá lẹ́mọ̀ pé inú náà la wà. tí ẹ bá ń lọ tọ́lọ́kadà bá kọlura wọn tí Yorùbá kan àti Haúsá kan bá kọlura wọn maybe you have witnessed it before ẹ rí i pé láàrin ìṣẹ́jú àyá Haúsá tí ó dúró tó 20. bẹ́ẹ̀ni. tí wọ́n mọ̀ support èèyàn wọn ẹ lè rí Yorùbá mẹ́ta tí ó dúró. nbo. bí Yorùbá bá dẹ̀ dúró náà níṣẹ́ kò rí náà ni. ṣé o ṣe kíní kan we always put blame we will never support ourselves. bẹ́ẹ̀ ẹ̀yin ọba bí ọ̀rọ̀ tí atọ́kùn sọ gómìnà ó mọ̀ ṣe tiẹ̀ yóò mọ̀ lọ. ọjọ́ mẹ́jọ ni. kódà bó bá ṣe tán ó lè má délu yẹn mọ́ láéláé. tí ó padà sáfẹ́ tẹ́ẹ̀ ní gbóhùn ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́nu ìlú o orúkọ yìí ni wọ́n fi ń pẹ̀lú yẹn o ọba kan tó lóun serve ní Lagos State as legal adviser kí ló pè rẹ̀ and he was still complaining pé wọ́n ti gba agbára lọ́wọ́ ọba nígbà tó wà ní ipò sóhun òun rò pé òun ò lè jọba torí ká ló rò pé ó lè jọba ni yóò ti wá nǹkan tí ó ṣe tí agbára ó padà sáwọn ọba bẹ́ẹ̀ nígbà nítorí pé agbára rú wọn náà wọ́n fi tọ̀mẹ́ǹtì àwọn ọba tó wà ń bẹ̀ pé àwa la wà níjọba ni wọ́n fi yọ agbára yẹn now ó débẹ̀ tán sí òun complain. We should think very well ẹ jẹ́ ká ṣe àwọn òfin kan tó jẹ́ pé àwọn àjòjì náà wọ́n ò ní límìtì fúnra wọn. Ifá tó worst débi pé tó bá gẹ́gẹ́ bí Yorùbá sí Yorùbá nílẹ̀ Yorùbá ń bí tó bá ní àìdákùn mo fẹ́ máa ta àkàrà àbí mo fẹ́ máa ta wòsíwòsí wájú lẹ́yìn bí ẹ fún mi láàyè wọ́n á ní ọ̀sán owó ilẹ̀ ọ̀sán agreement ọ̀sán commission ọ̀sán damages nílẹ̀ tí àwọn ọmọlẹ̀ bá lọ bẹ̀ pé ẹ dákọ̀ abẹ́ máa lò bí wọ́n á ní kó máa lò kódà street wa ó tó kọ́lé sí ojú títì ibi tí wọ́n ní pé kó máa fi ṣe sí òun nìkan ló wà ń bẹ̀ ni wọ́n gbà síbẹ̀ àwọn tá à ń bá níbẹ̀ lálẹ́ ju 20 lọ. ẹ máa dira ni. so àwọn olórí wa kí wọ́n má máa fi òṣèlú ṣe gbogbo ẹni tí mo sì tún padà sí nìyẹn tá a bá takò wọn tàbí ó dìbò tá a bá ṣe kíríkà tí ó ṣe
this thing is destroying a lot of things. Ilẹ̀ Yorùbá ló jẹ èmi lógún. ló jẹ mí náà. Gbogbo Nàìjíríà pátákà jẹ mí lógún, tí ilẹ̀ Yorùbá òun ni àgbélé kan tèmi tí mi ò fẹ́ kó dàrú. tó bàbá ẹ ṣe ẹ kú ohùn láti bí ìṣẹ́jú díẹ̀ láti fi léyìí káàdì ọ̀rọ̀ ẹ dákun ẹ sọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ká tó dákẹ́ ní àwọn agbára wọn gbà lọ́wọ́ àwọn ọba. Ǹjẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá lè dá agbára wọn lè padà ṣá? Ǹjẹ́ agbára wọn lè dá padà? Constitutionally wọ́n ti mú wọn wálẹ̀. Ṣùgbọ́n bẹ̀ wọ́n láṣojú. Constitutionally wọ́n ti mú wọn wálẹ̀, bẹ̀ wọ́n ní aṣojú. They should call their representative to pass another bóyá edit in the state tí ó mú kí agbára yẹn kó padà. I think this thing will happen because mo gbọ́ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé it's going to include the traditional ruler in the governance. ẹ wá lè mú kágbára wọn padà. bẹ́ẹ̀ ni tó bá ṣebí òfin ló máa bá kẹ̀ òfin ló máa bá kẹ̀ náà kó tó mú ètò governance. Irú ayé ìjọ́un ṣebí àwọn ọba ló ń ṣe gómìnà ló ń ṣe kíní ní àwa tẹ̀ bá ní àdúgbò ní agbègbè wọn. àwọn gan ló ń dájọ́ ń kọ́ọ̀tù. àwọn ló ń dájọ́ àwọn ló ṣe gbẹ̀ bẹ́ẹ̀ ti ya ìjẹkújẹ yìí náà ni. wọ́n gba ìyàwó oní many of them kó gbalẹ̀ onílẹ̀ kó ṣe kíní kan kò sí tí ó ṣẹlẹ̀ ní kíní yìí fi lọ. But this time around if they come back to certain things mo máa sọ kíní kan kí tó random sẹ́mi pẹ́lú mi ò mọ̀ pé kásẹ̀lọ̀ ní responsibility tó yẹ kó ṣe fóun. ẹlòmí ò mọ̀ pé responsibility kan wà tí local government chairman yẹ kó ṣe fóun. bẹ́ẹ̀ni ẹlòmí ò mọ̀ pé house of rep member ó ní representative state house of representative member ó ní responsibility ẹ̀ kó ṣe. kò mọ̀ pé ẹlòmí ò mọ̀ pé wọ́n ń gbowó lórúkọ l'Abuja constituency allowance kò mọ̀ pé senator ń gbà ṣebí senator kọlọ́sù state ló dìde tó ní pé 500 million làwọn ń gbà tẹ́lẹ̀ láyé Buhari bẹ́ẹ̀ tí ń sìn more than 1 billion ni wọ́n fáwọn nígbà tó ẹ̀ pàwọ́ àwọn èèyàn. Èyí tó ń ṣe lọ́jọ́ yẹn others da go to Ìkẹjà almost all the kóró pé márùn tó bá rí bẹ́ẹ̀ Fálékè ló máa rí bẹ́ẹ̀ powered. Níbo náà tó kókó wo tiwọn sí. Nígbà tí ìyàwó ààrẹ wa yìí náà tán wà ní senator every 3 months náà sàkáàtì fún wọn ní Lagos alàgbàgbà ní wọn ti jẹ senator gbà yẹn tí wọ́n ra kóró pé tí wọ́n ra gbẹ tí wọ́n sàkáàtì tí wọ́n empower àwọn èèyàn we are the other tí gbogbo àwọn yìí bá ń ṣe ìlú òní lórí jù báyìí lọ. yóò rí o. But this thing tọba tá à ń sọ lọ ló yẹ kí n yà síbẹ̀ they should call their representative give us power let us be able to but plus bẹ́ẹ̀ wọn á ní power tẹ́tù fún ọba o. Torí wọ́n tún sí lò. á lù wọ́n ni. Torí àwọn ọba tẹ́rí sí kan gba lórílẹ̀ kan sórí sí kan ṣe kiri kan kò sí tí wọn lè dánwò ayé ijó ọ̀tọ̀ fún wọn lágbára náà ọba mú ọmọ tí ó nìkan mọ́ wọn lé kan bí orí ẹ̀ kan gíjógun. Bẹ́ẹ̀ni àní kí wọ́n tẹ gbàyàwó gbẹ́sẹ̀ léyàwó kò lè ṣẹlẹ̀ mọ́ o. Èso irú kì í ṣerú agbára tó máa fún wọn nìyẹn. lọ́lẹ̀kùn. kì í ṣerú agbára yẹn kò lẹ́ fún wọn. Ó ti yé yín but they should give them that power they should not be because it's not ideal kí local government chairman máa control ọba àlàyé. Ó pọ̀ jù. It's not the best. Ó jẹ́ local government chairman ni ó jẹ́ ọ̀gá fún ọba àlàyé. Ọba gbọ́dọ̀ dágbére fún local government. Kó tó kú nílò méè rẹ̀ lọ. Local government chairman ló yẹ kó lọ bá pé bàbá mò ń jáde lọ. Bẹ́ẹ̀ni. Torí bàbá ni ọba jẹ́ lórí gbogbo wa. Ẹ ṣé bàbá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́yìn tí ń gbọ́ wa láti bí 40 ìṣẹ́jú ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí Olúwafẹ́mi òun la ti ń gbà lálejò tán jẹ́ ojúlówó ọmọ Yorùbá àtàtà tí wọ́n tún jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ ibi tí wọ́n ti mẹ́nu dúró ni pé kí agbára ó padà sí ọ̀dọ̀ gbogbo àwọn ọba eléyìí ló lè mú ká tètè bọ́ pàápàá jùlọ ẹ bá mi mú ètò yìí ó dé ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà pétò ọba o àṣẹ gbọ́dọ̀ padà sẹ́nu àwọn baba ńlá wa torí àṣẹ wà lẹ́nu àwọn ti nọ́ọ̀tì tí wọ́n bá sọ pé lọ́la o àní dìbò fún lágbájá kò sẹ́ni fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò ìdí rèé táwọn ọmọ wọn fi ya tọ́ọ̀gì sí gbòòrò tí wọ́n jiyàn gbé tẹ́ bá bá wọn wí tí wọ́n ní òfin ẹ̀ má pa wọ́n ẹ fi àwọn nǹkan àwọn lẹ̀ fúnra wọn àṣẹ ọba ó múlẹ̀ ju ti ìjọba lọ lókè ọ̀yà lọ́hùn kí tiwa náà ò rí bẹ́ẹ̀ mo sì mọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò rẹ Ògbógbòǹdò yóò ṣe nǹkan lórí ẹ̀ títí ìgbà míì tá a tún pàdé ẹ ṣé o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọba àṣà àti èdè ẹ pè wọ́n lórí ìbéèrè tó bá rú yín lójú ó dàbọ̀.